kó fi Yorùbá ka Fátíà kó fi ka súrà kó fi èbó ka Fátíà kó fi èbó ka súrà àbí kó fi èdè míì ka Fátíà kó fi ka súrà so tọ́ bẹ́ẹ̀ nu Islam tí ò ní lo lóga alárúbáwá ó ti fẹ́ fi kí ìdáhùn yìí ò ní pọ̀ púpọ̀ kọ́ sí àmọ́rọ̀ pọ̀ ń bẹ̀ bọ́ Ọlọ́run ó fún wa níjọ́ kan tá a padà rí àwọn àlàyé ṣe lórí irú nǹkan báyìí àmọ́ tí mo fẹ́ sọ ń bẹ̀ láàrin ìṣẹ́jú mẹ́ta sí mẹ́rin fún òun ni pé o ti ma mamnu ni mamnu o ṣẹrẹ ṣẹríà ò fẹ́ ká fi èdè mi ká máa fi kíun yàtọ̀ fèdè Lárúbáwá náà ṣẹríà tí ó wá fẹ́ yìí reason tí ṣẹríà ò fi fẹ́ ó wà reasonable àgbọ́yé bàbá ó ti ó wà reasonable ntí ṣẹríà ò fi fara mọ́ ká fi èdè mi ká ní pé Ọlọ́run ọba tóbi ọpẹ́ ni fún Ọlọ́run ọba àjọkẹ́ ayé ọba àṣàkẹ́ ọ̀run ọba olùkápọ̀ ọjọ́ ẹ̀san ìwọ la máa sìn ọ̀dọ̀ láti máa wá ìrànlọ́wọ́ ọ̀nà mà wá ní ojú ọ̀nà tọ́tọ́ ọ̀gbọ́ àbírú èyí tọkùnrin kan fi ṣe fíìmù ń jọ sí kọ́lọ́hún ọkẹ́ ó ti wà lágọ̀gbà bí àbíbẹ̀kọ́ ń pé Ọlọ́run tóbi wọ́n náà rí wípé kò dùn lẹ́nu ọ̀jẹ́ di pé kò sí ọba kan lẹ́yìn Ọlọ́run wọ́n jẹ́ di pé kò sí ọba kan lẹ́yìn Elédùmarè èwo ní jẹ́ Elédùmarè wọ́n náà ẹgbẹ́ kínní wọn ò dùn ṣe ẹgbẹ́ kínní yẹn ò kò àbí so ká wá mú èdè míì bí èdè Yorùbá bí èdè Tápà bí èdè nǹkan ká máa wá fi kíun kọ̀ wá jẹ́ èso mamunu ni wọ́n náà kì í ṣe màkìrú àmà náà rẹ̀ ni yẹn pátápátá kí ló fà á ni pé lóga alukur'an kò sí ìran gbogbo ọ̀nà tó ń bẹ láyé kò sí ìran tó mọ èdè sọ àtòyìnbó ni àti faransé ni àti gbogbo èdè tí ń bẹ láyé kò sí ìran tó mọ èdè sọ tó tó Lárúbáwá. Allahu Akbar. Lárúbáwá ló yáyì lédè jù Lárúbáwá ló dùn lédè jù Lárúbáwá ló dáa lédè jù ọgbọ́ number one bí Lárúbáwá ṣe wá dáa lédè tóun tí ń jẹ́ kóun number one gbogbo èdè tí ń bẹ láyé ló dáa jù tóni èdè alukuraani gan lóga alukuraani tó jẹ́ pé lóga àrọ̀bíyà náà ni òun ló tún wá yááyì jù ní èdè ju tàwọn Lárúbáwá tá a wí gan tí wọ́n lédè lọ. ọ̀rọ̀ tí alukuraani fi Lárúbáwá sọ ló dùn ju ọ̀rọ̀ tí Lárúbáwá ń sọ fúnra wọn lọ. níbi tí ń lọ nù ni. làwọn náà ò fi lè rọrú. òun ló fà tí wọn ò fi lè rọrú kuraani nígbà tí alukuraani sọ kalẹ̀ pẹ̀lú lóga àrọ̀bíyà pẹ̀lú Lárúbáwá Ọlọ́run wa nítọ̀ mo ti sọ kalẹ̀ pẹ̀lú èdè yín tẹ́ ẹ bá fẹ́ challenge alukuraani pé kì í sọ̀rọ̀ mi ẹ sọ ọ̀rọ̀ yìí tẹ́ mi dé sọ jù torí pé àwọn al-arabul akaha àwọn tí wọ́n ní Lárúbáwá tó dájú tí wọ́n mọ Lárúbáwá tó yáàyè Lárúbáwá ìjìnlẹ̀ Lárúbáwá gan òun ni ẹ̀ràn Quraysh àwọn náà ní afsahul arab àwọn ni wọ́n dálá hàn Lárúbáwá jù ní gbogbo ibi tí àwọn alikura alimujawara àwọn àlùtù ń bẹ lágbègbè wọn bọ́ ti wá mọ̀rọ̀ sọ tó tẹ́nìkan mọ̀rọ̀ sọ tó wọn Ọlọ́run wá challenge wọn pé mo ti fi dé yín mo fi rán ọmọ yín sí yín Mashallah. Ẹ wá sọ ọ̀rọ̀ kan tẹ́ bá ní ohun ni pé kìí ṣèmi mu ní ẹ sọ ọ̀rọ̀ kan pẹ̀lú èdè ni ẹ wá gbé ọ̀rọ̀ ni sẹ́gbẹ́ ọ̀rọ̀ tèmi Ọlọ́run fèdè ń sọ tí mo fi rán ọmọ yín pé kò fi sọ fún yín kẹ wá wò yìí wọ́n wá gbìyànjú fá wọn ò rí èdè sọ tí wọ́n fi wá wípé eléyìí laysa min kalamil insi wala min kalamil jinn kìí sọ̀rọ̀ yẹn kìí sọ̀rọ̀ àlìjẹ̀nu so ti get òun lọ fà á kí tá a bá wá ní káfíńdì míì máa fi kíun kò ní yáàyè lọ́dọ̀ Ọlọ́run bí èdè tí Ọlọ́run fi rán Ànábì fún rẹ̀. Sallallahu alaihi wasallam. irú ẹ̀ la lè lò fún Ọlọ́run tó bá ní nísìn Ar-Rahman Ar-Rahim báwo bá pé ọba àjọkẹ́ ayé ọba àsàkẹ́ ọ̀run ta ló fi kí ló fi hàn wá tó a fi mọ̀ lóòótọ́ pé àjọkẹ́ ayé ní jẹ́ Rahman. tó a fi mọ̀ pé àsàkẹ́ ọ̀run àwa la hún fún. Ar-Rahman Ar-Rahim sáfẹ́ kí méjì ọjọ́ ra wọn rahama kan náà ní méjèèjì àyè bẹ̀ kọ́ ni Ar-Rahman ismu fáìlì náà ni Rahim fáìlì náà ni mubalaga náà ní méjèèjì. bẹ́ẹ̀ni sẹgẹt àwa tún pé àjọkẹ́ ayé àsàkẹ́ ọ̀run Allahu Samad ká pé mọ̀ jẹ́ pé kòlúwà sọ pé Olúwa ọba kan ṣoṣo ní ọba àjírònú kan àjírònú kan asọ́mọ̀dù gan kìí ṣe àjírònú kan túmẹ̀ tàbá wọnú èdè asọ́mọ̀d kìí ṣe àjírònú kan gan ní túmọ̀ rẹ̀ lásọ̀mọ̀dù so àfi ká gbé kalẹ̀ bí Al-Qur'ani ti gbé èdè rẹ̀ kalẹ̀ ká máa fi súnmọ́ Ọlọ́run bẹ́ẹ̀ èdè Al-Qur'ani náà ni ó ṣe déédéé ntọ́lọ́run fẹ́ ká fi sin òun yóò ṣe déédéé tẹ́sítì Ọlọ́run láàfi gbọ́dọ̀ lo èdè mi tọ́lọ́ bá ló lédè mi ó gbédè kan wá tí ó tún súnmọ́ síríkù òun ká ní Elédùmarè
ọ ti báwọn ó gbé wa tí ó tún máa tú àwọn nǹkan mi a gbọ́dọ̀ lo èdè mi fi ṣe ìbádà lẹ́yìn èdè alukurani nìkan. wáyé táwọn fèdè mi ṣàdúrà tí àwọn oríṣiríṣi translation fi wà fún alukurani ẹni tí yóò mọ Lárúbáwá olùmọ̀ fìbó kà àti kurani àdèlè fi kírun wáyé táwọn fi ṣàdúrà. a lè fi ṣe àdúrà ọmọ wípé bàbá fẹ́ ṣàdúrà náà a ní máa fi ká máa ní pé ọba àjọkí ayé ọba àsàkí ọ̀run ọba tó dájọ́ wí ẹ̀san ọba kìnnì kan ìwọ ní máa ṣe ìwọ náà ní máa wà ràn lọ́wọ́ tó máa kó ń ṣàdúrà nù rìn èyí tó fi ń ṣàdúrà òun ìwọ ló ní iṣẹ́ tó ń ṣe lọ́wọ́ ìwọ ló ní kì í sọ lọ́hùn èyí tó Ọlọ́run ti máa ń tọ́ fẹ́ wí ó ti máa gbogbo ẹ̀ èyí tó bá jọ mọ́tò Ọlọ́run ń tọ́ tú tó fi ń pè é yóò mú èyí tí ọba jọ mọ́tò ẹ̀ ti ń ṣe déédéé ẹbọ yóò jù sí ọ padà àmọ́ tó bá yẹ pé ìbádà tí Ọlọ́run fẹ́ gbà lọ́wọ́ rẹ̀ gan ni ó ti bá wọn a lè fi nǹkan kan súnmọ́ Ọlọ́run wa ma yataqarrabu ilayya abdi bi shay'in ahabba ilayya mimma aftaratu alayhi Ọlọ́run ní ẹnìkan ẹrú mi ò lè fi nǹkan kan súnmọ́ mi tí ó jẹ́ ìbádà tí ó wá dùn mọ́ mi tó tí mo ṣe lọ́ranyàn fún lọ Al-Qur'an náà lọ́lọ́run ṣe lọ́ranyàn fún wa tó bá ti kan náfìlà ó ti bá wọn kọ́dà náfìlà tó fẹ́ fi kírun ó gbọ́dọ̀ fi èdè wí Lárúbáwá ni àmọ́ tó bá parí ẹ̀ tán tó bá fẹ́ ṣàdúrà ó lè fi èdè rẹ̀.